Hello, my people. Oh, God bless you. Yes, I bring another gbeburu here today. Say kábíyèsí, ṣé una here? Say kábíyèsí o. Say anybody when he see near Naomi, the person go smell the yansh. Pé tóun bá gbọ́ pẹ́rẹ́ pé nìkan sọ pé Naomi pé ní pẹ́pẹ́ sí òun ti ní boyfriend kan rí àbí òun fẹ́ ní boyfriend àbí ẹnìkan sọ pé òun fẹ́ fẹ́ because a ti gbọ́ oríṣiríṣi wọ́n ló ní máa nǹkan tó sọ pé wọ́n ní billionaire ni òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣàwọ̀ àfi kó òun marry Naomi. So kábíyèsí ti wá announce yes announcement tẹ́ ẹ̀ sanwó fún wọ́n ní kéré o kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o tó ní tóun bá gbọ́ àbí tóun bá rí tóun bá tún rí information pé ẹnìkan sọ pé òun rí anybody tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó lọ sílé àwọn Naomi pé òun fẹ́ Naomi pé kò sí nǹkan kan tó ń bọ̀ lókè tí ló gbà pàfi tó bá fẹ́ Naomi dọ̀dọ̀dọ̀dọ̀ àṣé ìtorí ẹ̀ ni Naomi ò ṣe fẹ́ fún kábíyèsí ní fèsì tó sọ pé kábíyèsí kó fòun lẹ̀ o kó fi òun lẹ̀ o ẹ ṣe bí wúrà ọlá ìgbà tó fẹ́ wúrà ọlá wà tó ti fi wúrà ọlá lẹ̀ ó ṣà ti free ẹ̀ ìyẹn torí ẹ̀ nìyẹn ṣe ó súre fún pé kó lọ ayé ẹ̀ máa dá bẹ́ẹ̀ kò súre fóun wá ṣé tòun wá yàtọ̀ ni pé láíláí àṣé gbogbo ìbínú àtijọ́ yìí nìyẹn tí ò fẹ́ fún kábíyèsí ní fèsì ó lóun ò ṣe mọ́ kábíyèsí ní àfidànràn wá ìṣẹ̀ wá sọ gbangba yà pé tóun bá rí ẹnikẹ́ni anybody tó jẹ́ pé ẹ̀jẹ̀ ń rìn lára rẹ̀ tó ní òun ò rí ìyàwó fẹ́ pé ìyàwó ti tòun òun ò fi Naomi ṣeré fún èèyàn torí ìyàwó òun ni Naomi lè lọ declare pé òun ò fẹ́ bẹ̀tẹ̀ ìgbà tóun ò dẹ̀ fi ilẹ̀ nǹkan ṣé by force ni ẹ̀tọ́ ọkùnrin tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ pé ìyàwó tòun ni òun fẹ́ lọ disturb láti sọ pé òun fẹ́ fẹ́ ó ní kó ya ṣọ́ra o nǹkan kí nǹkan tó bá rí ń bẹ̀ kó ya fara mọ́ o òun ò fi ìyàwó òun ò fi Naomi bá anybody ṣeré o òun ò fi sílẹ̀kùn ọ̀la bá anybody ṣeré o Naomi ni ìyàwó tó jẹ́ pé òun kàn filẹ̀ pé kó ṣeré lọ́nbọ̀n gbọ̀ báyọ̀ máa ṣeré padà láwọn èèyàn bá sọ pé kí kábíyèsí náà mékèsì náà kó mú ìyàwó ẹ̀ wọlé bẹ̀tì gbogbo àwọn instances tí Naomi ṣàlàyé fún kábíyèsí ó ti ń pa oríṣiríṣi àṣekáṣe kí kábíyèsí bá lè mú àṣẹ náà ṣe no problem bẹ̀tì ọba ò lè wá nǹkan tì ọba kẹ̀dẹ̀rẹ́ kò lè ṣe nǹkan tì àwa sọ fún Naomi pé kó má fi ayọ̀ fọ́ o kó má fi ayọ̀ fọ́ ṣe rí gbogbo àwọn tí fẹ́ kábíyèsí lọ fẹ́ wọ́n wà precious tó Naomi bẹ́tì a rí pé Naomi try láti sọ fún kábíyèsí pé yes èèyàn Ọlọ́run lòun òun dẹ̀ fẹ́ kí kábíyèsí kó mọ bó ṣe máa handle ìyàwó náà kó handle ìyàwó gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe so kábíyèsí ń rí Naomi pé yes you are the only wife tóun love torí tọrùn ó love ẹ o indeed gbogbo ayé mọ̀ pé ó love ẹ ṣe rí gbogbo ètí kábíyèsí lọ ṣe camouflage tó lọ fẹ́ ìyàwó ó fẹ́ kìíní ó fẹ́ kejì ó fẹ́ kẹta ó fẹ́ kẹrin ó fẹ́ karùn ó fẹ́ kẹfà ó tún fẹ́ keje bóyá ó dẹ̀ ti gbé wọlé àdótù kábíyèsí kàn fi ṣe ṣàkárà ni Naomi gangan ni demanding me Naomi gangan ni ìyàwó kábíyèsí báyé fẹ́ bọ́run kọ̀ Naomi is the olórí láàfin Ọ̀já kò ní rival lẹ́yìn Naomi nobody believe you me ìfẹ́ Naomi láyé kábíyèsí kò sẹ́lẹ́gbẹ́ àwọn tó bá kàn tanra wọn ẹ bá pakùrù ti kábíyèsí dáadáa ẹ bá pakùrù ti kínní ẹ bá sọ pé kábíyèsí o èmi nìkan ló nífẹ̀ẹ́ tọ̀hún yẹn nìkan ló fẹ́ ní ibù kò sí ẹni tí kábíyèsí lè nífẹ̀ẹ́ nù yín bí ó ṣe Naomi is the alpha and omega nínú ilé yẹn ẹ jẹ́ kí ẹ má parọ́ tanra wa ẹ jẹ́ kí kábíyèsí ẹ fún kábíyèsí ní ààyè
láti choose ìyàwó tó fẹ́. Choice ẹ̀ ni Naomi. Kò sí anybody tó máa disturb kábíyèsí lára Naomi. Kò dẹ̀ sí anybody tó máa disturb Naomi lára kábíyèsí. Naomi ti wá, it has come to stay. She has come to stay nínú ààfin Ọ̀jájá. Òun ni Alpha and Omega, ya fílẹ̀. Ẹ fi Naomi sọ́rùn lẹ̀. Kò tiẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe fún un. Torí ẹni tó tọ́lọ́run ti dá gẹ́gẹ́ bí tí mo sọ. Kò sí ẹni náà tó sọ pé òun fẹ́ fọwọ́ kan ẹni àmì òróró Ọlọ́run. Àfi tó ń tọ̀ bá fẹ́ rí ìjà Ọlọ́run. Tó fẹ́ rí ìjà ẹ̀mí mímọ́. Èmi ti sọ o, àdán kìlọ̀ fún yín o. Everybody should stay away from Naomi o. Ẹ jẹ́ kí kábíyèsí tẹ́fẹ̀ẹ́ ara ẹ̀ lọ́rùn lára Naomi. Anybody tó bá stop. Ìkan la gbọ́ pé ìyẹn ti lọ ṣàṣemáṣe. Jesus of Nazareth. Kábíyèsí, what is all this? Àwọn tẹ sọ pé mo mọ̀ pé ṣàkárà lẹ fi àwọn ìyàwó yín yẹn ṣe. They are not your real wife. Naomi gangan ni. Wọ́n lọ gbé odindi adé ọba. Ó lọ gbé ta. Who does that? Láti ìgbà tá láyé ti dáyé. Èmi ò gbọ́ rí o pé ìyàwó ọba ó lọ gbé crown ọkọ ẹ̀, ó lọ tà dànù. Ṣé pé irú life wo ló fẹ́ live fún nínú ayé ẹ̀ fún pẹ̀lú kábíyèsí? Not to talk of pé fún láàárín àwọn ìyàwó kábíyèsí. Ṣé òun tún lè máa gbàdúrà pé kóun tó dúró sílé kábíyèsí? Ọ̀rọ̀ ẹ̀ ti wà nínú ìtàn títí láéláé. It is written pé ìkannú ìyàwó kábíyèsí Ọ̀jájá ó lọ gbé crown ọba rẹ̀, ó lọ tà á, ó lọ lù ú tà ní gbàǹjo. Can you imagine what a wicked person? What a wicked wife, what a wicked human being. Ẹ̀rù bà mí o. Gba mo gbọ́ yẹn. Kí là ń sọ, kí là ń wí? Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jájá wà. Ẹ lọ mú ìyàwó yín, Naomi. Gẹ́gẹ́ bí náà bó ti ṣe kábíyèsí ti pariwo síta. Anybody bó ṣe wà lọ́kàn kábíyèsí. Anybody bá ta fẹ́lẹ́fẹ́lẹ́. Ó ti gba warrant death ẹ̀. Ta ló ń tọ̀hún lábẹ́ ọ̀run yìí tó ní ìyàwó kábíyèsí ló wù òun fẹ́? Ká má ti sọ pé olólùfẹ́ kábíyèsí jùlọ. Ẹ má fi Naomi bá kábíyèsí ṣeré o. Because bí kábíyèsí Ọ̀jájá ṣe wà báyìí. Is in love o. Kábíyèsí Ọ̀jájá is in love to Naomi o. Anybody bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ kó má lọ fi ẹ̀mí ẹ̀ dì. Ẹ̀yin èèyàn wa, ẹ bá rí kábíyèsí, ẹ bá ṣe kábíyèsí fún Ọ̀jájá of Ifẹ̀. Kábíyèsí mi náà ṣe kábíyèsí. You are a good man. You are a better man so far. Ẹ lọ mú ìyàwó yín kíákíá kẹ́ mú wọlé. Naomi, you have to better you care for yourself. Be careful. Care for yourself, care for your husband, care for your son. Adéníkáwò. Báwo lẹ ṣe fi àfilẹ̀ gbogbo ayé ti pariwo. Wọ́n ti sọ gbogbo èèyàn wà lẹ́yìn ẹ̀. So mímí kan ò lè mì ẹ́ mọ́. Don't ever má bẹ̀rù. Wọ́n ní Bíbélì sọ pé ká má ṣe bẹ̀rù ẹni tó lè pa ara tí ò ní pa ẹ̀mí. Parable ni o. Mo tún wá ń gbé fún ẹ Naomi pé ìwọ ló invite ìwọ ló sọ fún kábíyèsí pé kó lọ gbé ìyàwó wá. Ó lọ pé ìyàwó máa pọ̀ láàfin. Àwọn olórí máa pọ̀. Àwọn olórí náà dẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ sí kábíyèsí wà very careful. Tó bá fẹ́ kó ẹni olórí wọlé kó ṣe gbogbo investigation ẹ̀ pátápátá. So kábíyèsí, you are number one. You are number one ọmọ Ọlọ́run because ìwà kábíyèsí ó tẹ́ gbogbo ayé lọ́rùn. Láṣẹ ní ẹ lọ mú Naomi, ẹ̀yin nìkan lè tọ́jú ẹ̀. Ṣẹ́rí tó sọ pé òun fẹ́ Naomi àbẹ́ nìkan tẹ́ fẹ́ pé ó ń tan rẹ̀. Ó fẹ́ gba death warrant ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ ṣé tẹ́tí sí wa ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi fi kọ́mẹ́ǹtì lọ sí comment section. Kẹ́yin náà fi opinion tí yín sí. Kẹ́yin náà kẹ́dẹ̀ bá share, kẹ́ bá like, kẹ́dẹ̀ subscribe. Ẹ ṣé tẹ́tí sí wa. Bye.